Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáláyé lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní òkè òkun. Tẹ́ bá ń fọ́lò wa lórí channel yìí Otasansan TV, tẹ́ dẹ̀ ń wo àwọn fídíò wa tí à ń mú wá àtàwọn programs wa. Ní ọ̀sẹ̀ tó kọjá mo ṣe fídíò kan, mo ṣe program kan tí mo fi kìlọ̀ fún àwọn bloggers àti àwọn YouTubers, àwọn broadcasters àti àwọn journalists lórí ìgbéyàwó Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, pàápàá jùlọ lórí ìyàwó wọn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọ ààfin àrólé Odùduwà, Olori Mariam Ajibola Anako, tí mo fi kìlọ̀ fún pé káwọn èèyàn kí wọ́n má bẹnu àtẹ́, ẹnu àrífín, ẹnu àbùkù kí wọ́n má fi kan kábíyèsí mọ́ àti olórí wọn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti react lórí fídíò yẹn. Èyí ló mú mi padà wá. Nínú reaction àwọn èèyàn tí wọ́n wo fídíò yẹn, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wò ẹ̀yin lè lọ wò ó wà lórí channel yìí, tí a pè ní strong warning to bloggers, broadcasters, journalists over the Ooni of Ife's marriage and new wife Queen Mariam Ajibola Anako. Ó ti wà lórí channel yìí. Ìtí máa fẹ́ sọ òní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wo fídíò yẹn ni wọ́n allege mi wípé nígbà tí àwọn èèyàn sọ ọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ àrífín, ọ̀rọ̀ àbùkù sí kábíyèsí àti ìyàwó wọn tuntun olórí Queen Mariam Ajibola Anako, wípé ìgbà yẹn ni a tó rántí láti ṣe ìkìlọ̀ fún àwọn bloggers wípé kí ló dé tí a níran tàbí tí a níran láti ṣe fídíò ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń bú ìyàwó olórí Ọọ̀ni tẹ́lẹ̀, ìyẹn Queen Naomi Silekunola Ogunwusi, wípé a kìlọ̀ fáwọn tí wọ́n ń bẹnu àtẹ́ lu ìyàwó kábíyèsí àná yẹn, a kìlọ̀ fún wọn nígbà yẹn. Ó wá di àsìkò tí àwọn èèyàn ń bú Ọọ̀ni àti ìyàwó wọn tuntun pé ìgbà yẹn la tó wá níran láti ṣe fídíò, láti ṣe ìkìlọ̀ fún àwọn bloggers. Ojú onítẹ̀rí tí ìṣù kan bá wáyé, tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀, olúkálùkù ló lé àǹfààní láti sọ èrò tiẹ̀ tàbí ìwòye tiẹ̀ lórí ìṣù yẹn. Látayébáyé bọ́lọ́nsẹ̀ ṣe dá nìyẹn, ó wà natural kí èrò ọmọ papọ̀, èrò gbogbo èèyàn lè papọ̀, ìròrí gbogbo èèyàn lè papọ̀. A lè fojú kan náà wo ìṣù tàbí ìṣẹ̀lẹ̀ kan. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀dá kọ̀ọ̀kan fi máa ń wo ìṣù tàbí ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀ nílé ayé. Bí ẹni tó sọ̀rọ̀ yẹn, bí àwọn ṣe wò ó nìyẹn, bí àwọn ṣe lérò nìyẹn. Wọ́n á bú wa o, ṣe kí wọ́n bú wa o, wọ́n kàn pé wá ṣàkíyèsí náà ni. Àwọn náà dẹ̀ ti dá wọn lóhùn nísàlẹ̀ kọ́mẹ̀ntì yẹn, ṣùgbọ́n kọ́mẹ̀ntì yẹn lè má spread, ó lè má débi tó yẹ kó dé. Ìlọ́jẹ́ ká tó ṣe fídíò eléyìí, ìlọ́jẹ́ ká mú eléyìí wá. A ṣe ìdẹ́yẹsí, a dẹ̀ ṣe gbè lẹ́yìn ẹnìkankan. Ohun tí a sọ, tí a ṣàlàyé nínú fídíò yẹn ni pé marital issue, personal issue ni láàrin ọkọ àti ìyàwó. Ọ̀rọ̀ ìgbéyàwó kì í ṣe kan tí èèyàn kan lè máa dá sí anyhow. Ọ̀rọ̀ ìgbéyàwó, ọ̀rọ̀ tí ó wà láàrin ọkọ àti ìyàwó tó jẹ́ pé ẹlòmíì ò lè bá wọn dá sí àlàáfíà àwọn méjèèjì ni wọ́n ní nǹkan yẹn, ni wọ́n ní issue yẹn. Ṣùgbọ́n torí pé kábíyèsí ọba láìlúwà jìgbìnìpé àti àkún, ọba kábíyèsí ọba Ẹnìtàn
Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ torí pé wọ́n jẹ́ public figure. Ló mú kí àwọn èèyàn kí wọ́n máa sọ onírúurú nípa ìgbéyàwó wọn. Ló mú kí àwọn bloggers onísọkúsọ alátẹnujẹ àwọn tó jẹ́ pé sọsọsọ ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n máa ń mú ní business. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n fi máa ń build channels wọn. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n fi máa ń build blog wọn. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n fi máa ń build personality wọn. Ni wọ́n fi máa ń gbà á bí ẹni gbàgbà ọtí. Ni wọ́n fi máa ń sọ ohun tí kò yẹ àti ohun tí kò tọ́ sí kábíyèsí Ọ̀nìrìṣà. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé kábíyèsí Ọ̀nìrìṣà wọn kì í ṣọba lásán. Wọ́n ti gbàgbé wípé ipò tí bàbá dì mú aṣojú ilẹ̀ Oòduà, aṣojú ìran Yorùbá òní kábíyèsí. Àwọn bloggers yẹn ti gbàgbé, àwọn broadcasters, àwọn journalists yẹn ti gbàgbé. Ìló jẹ́ kí èmi ó mú fídíò yẹn wá gẹ́gẹ́ bí ìrántí àbí gẹ́gẹ́ bí ìkìlọ̀ fún gbogbo àwa bloggers, àwa broadcasters, àwọn journalists láti máa mọ ìtàmọ̀ kọ, ìtàmọ̀ sọ nípa kábíyèsí Ọ̀nìrìṣà lórí ọ̀rọ̀ ìgbéyàwó wọn. Àti wípé a tó mú fídíò yìí wá, eléyìí wá gẹ́gẹ́ bí ìdáhùn àti èsì sí àríwísí àwọn èèyàn lórí fídíò tá a ṣe ń gbà yẹn. Mo wá fi àsìkò yìí sọ fún yín pé a ti ṣe fídíò, a ti ṣe program tó ní í ṣe tá a fi kìlọ̀ fún àwọn bloggers nígbà tí ìkọ̀sílẹ̀ tó wáyé láàrin kábíyèsí ọba Láílúwà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti ìyàwó wọn nígbà yẹn, ìyẹn Olori Naomi Silekunola àbí Silekunola. Àṣegbà yẹn tí a fi kìlọ̀ fún àwọn bloggers ńgbà yẹn. Kódà nínú fídíò gbà yẹn a mẹ́sàn àwọn bloggers tí a fojú sùn gbà yẹn. Tó jẹ́ pé àwọn ni wọ́n gbé kíní ìrù jù nígbà yẹn. A dárúkọ àwọn bloggers yẹn nígbà yẹn. Ẹ lọ wo fídíò wa, ẹ lọ wo àwọn channels wa dáadáa, kẹ́ lọ wo àwọn fídíòs wa. Ó wà lórí ẹ̀. Ó wà lórí ẹ̀. A ti ṣe dáadáa tá a fi kìlọ̀ nígbà yẹn. A dẹ̀ ṣe fídíò tá a fi gba Olori Queen Naomi nígbà yẹn, tá a fi gbà wọ́n nímọ̀ràn lórí issue yẹn. A sọ ti kábíyèsí Ọ̀nìrìṣà nígbà náà. Léyìí tó fi yé wa wípé ní channel yìí Ọ̀tàlásán TV a ṣègbè lórí ẹnìkankan. A wà lórí ẹnìkankan pé bóyá ẹnìkan la yàn láàyò. No, a sì dẹyẹ sí. Gbogbo ènìyàn pátá òní tiwa lórí ìkànnì yìí. Torí pé iṣẹ́ yìí ó yé wa, broadcasting ó yé wa, akẹ́kọ̀ọ́ rẹ̀ ni. A sì mọ òfin àti ìlànà tọ́rọ̀ mọ́ iṣẹ́ yìí broadcasting. So fún díẹ̀ yìí la fi mú fídíò yìí wá pé kíyàn ọmọ jẹ́ bí ìdáhùn sí àríwísí àwọn tí wọ́n comment lórí fídíò tá a fi ṣe warning fún àwọn bloggers lórí ọ̀rọ̀ ìgbéyàwó Ọọ̀ni Ilé Ifẹ̀.